and Sheikh must stop playing politics with the lives of Nigerians. Ilẹ̀ Ìbàdàn la ṣì wà níbi tí a ti rí àwọn òbí àti àwọn alágbàtọ́ àti àwọn olùkọ́ tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn láti sọ fún ìjọba àpapọ̀ àti ìjọba orílẹ̀-èdè àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti fi òfin pín sí àìní ètò ààbò ní àwọn ilé ẹ̀kọ́ wa. Ìyá kan ní tí ó ṣe òjò Ọ̀yọ́ lọ́wọ́ tí ó dẹ̀ ń wa omi ẹkún lẹ́nu. Mọ́mì, kí lẹ lè sọ sí gbogbo ọ̀gá rògbòdìyàn tó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà? Tí wọ́n bá kó àwọn ọmọdé ẹ̀dá sílẹ̀, wọ́n sí lẹ́jọ́ tí wọ́n bá bẹ̀rẹ̀ ní ẹlẹ́. Lọ́wọ́ ibi tí wọ́n bá ti fẹ́ ṣe pamari, àbá àlọ́dàrú. Wọ́n ṣe jáde yẹn. Àwọn ọmọdé méjì wà lọ́wọ́. Ẹ̀dá ti ṣe ẹjọ́ ẹ̀dá máa ń ṣiṣẹ́. Wọ́n ṣe pamari. Àmì Jésù. Rẹ́dẹ̀rẹ̀dẹ̀ tó gbẹ̀yìn náà ti pẹ́. Òun náà máa gbẹ̀yìn tó. Àmì Jésù. Nínú bọ́ọ̀lù jẹ́rẹ̀. Ọ̀dọ́rin bí kò lọ́dọ̀dẹ̀. Bọ́ọ̀dẹ̀ Abiola nìyẹn. Ṣé Tinubu ọ̀dọ̀ Abiola? Bẹ́ẹ̀ni sà. Ìjọba wọlé dá president. Bẹ́ẹ̀ni sà. Láì kó sí president bí lẹ́yìn ìdìbò. Ẹgbẹ́ òkè ìjọba Nàìjíríà. Bẹ́ẹ̀ni. Ayé àbúrò Fájáde kan ní kọ́mọ́dé wa. Ó fẹ́ta. Kẹ́jẹ́ ká kóra wa kọ́. Ká lọ gbàrà wa. Ká kóra wa kọ́. Ká lọ gbàrà wa lẹ̀. Èmi ò ní ìlẹ́jẹ̀jẹ̀. 27 years tí mo ti kúrò lẹ́gbàá mi. Mo lè lọ lẹ́gbàá tó. Ẹ̀rọ tó kọ́ kúrò ní. Ẹ̀rọ tó kúrò ní. The present government, the Tinubu regime and Sheikh Makinde must stop playing politics with the lives of Nigerians. What is playing out is simple politics. The Constitution of Nigeria states it clearly that the primary objectives of government is the security and welfare of citizens. So if you cannot take care of that, leave. It's as simple as that. We cannot have 47 children in the forest and political bandits are holding primaries. Because these political bandits are worse than the bandits that are in the forest. In fact, ideologically, they were the ones who created the bandits that are in the forest. So what we are saying is that our children must not be used as pawns in their chess game. Release them immediately. And we are saying this clearly, especially in the southwest. Do not start the negotiation soon. Insecurity in Nigeria has now become an a commercial chain where you have kidnappers, you have lobbyists, you have security officers, you have negotiators, you have people who steal even from the negotiation. That is not what we want. We don't want insecurity, we don't want kidnapping to become a commercial chain.
use this opportunity to beg our president. I use this opportunity to beg our president to come to our aid. Baba Tinubu, please come to our aid in Oyo State. We are begging you. We parents in Oyo State. We are begging our Baba Tinubu now. Please and please, over 2 weeks now. Our children in captive. Please, we are begging you now in the name of God. Please, Baba Tinubu, come to our aid in Oyo State. Please, please, on behalf of the parents in Oyo State, please, we are begging you, Baba Tinubu. Thank you. Come fún mi ní opportunity. Mo ní àwọn squad kan tá a jọ wà àwọn mọ́kànlá dàbà òkè sẹ́nu. Àwọn ọmọ tí wọ́n kó yẹn èèyàn ni wọ́n kì í ṣẹranko. Èèyàn láàárín èmi tẹ̀wé yìí. Ẹ wo bí tẹ́ bá fún mi láṣẹ pé bí a pẹ́ ní tẹ́ǹtì kí n lọ. Mo ti gbà mo fi ẹ̀mí ara mi lẹ̀. Kódà kí ikú gan pè mí lórí òótọ́ ni. Lórí òótọ́ ni sàn. Kì í ṣe lórí irọ́. Ẹbí náà ṣe ní má ti tẹ̀ jọ. Láti ọ̀sùn ọmọ tàlàwà ìkàlà ń sùn à ń bẹ̀rù ni a dẹ̀ máa ń tọrọ wàkìjì ìkó nìkan. Ẹ jọ àwọn ọmọ tí wọ́n wà ní ibi tó wà yẹn èèyàn lẹ́rọ ara báyìí ni wọ́n kì í ṣe ẹranko wọ́n kì í ṣe ọmọ ẹranko. Ẹ jọ Ṣèyí ẹ̀yin ọ̀gá ẹ jọ ẹ bá wa wá solution. Àwa gẹ́gẹ́ tẹ̀wé mi mo fẹ́ kó lọ tí ara mi. Mo fẹ́ kó lọ tí ara mi. Mo fẹ́ lọ bẹ̀ mo fẹ́ lọ fèsì wọn ló sẹ́nu mo fẹ́ lọ sí ẹ̀mí mi lórí òótọ́ torí pé kí ni tí Nàìjíríà yìí bá da ìrọ̀rùn fún gbogbo wa náà ni ẹ jọ àárín ìkẹjẹ wọ́n tún jí wa gbé àárín ìkẹjẹ wọ́n tún pa wá ẹ kí ní Ṣèyí Mákindé ìgbà tẹ́ mọ́ dunú jù ẹ ní sunkúnjọ yẹn o kí ló sọ nìyẹn. No freedom, Yawa go day. People no freedom, they go day. I say, Yawa go day. Yawa go day. People no freedom, Yawa go day. People no freedom, you no go day. Yawa go day. You will hear us because we want to appreciate you as good citizens, as citizens that has the interest of other citizens at heart, to come out to protest today concerning the abduction that happened at Oyo State. We want to tell you also that we sympathize with the families of those that were abducted. It is not something that is of joy to us that citizens of this nation are abducted by some sectors. Please, can you all please calm down? I want to let you know. In fact, when it happened, there was protest in Oyo also. And the government of Oyo made the people to understand that they are working. They are not working. It's everywhere in the news. He said you can't do anything about it. They made people to understand that they are working on it. We should pray, but not What is there is that you have come here today. You have told us that this is what government should do concerning what has happened. We are not paying tax for free. We want to let you know that your grievances, everything that is your prayer concerning. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ní gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ mi. Mo rò pé tẹ́lẹ̀ a máa ń sọ wípé tí o bá kàwé rẹ bàtà rẹ á dún kókó ká. Ṣé àwọn ọmọ tí afẹ́lẹ́ kí bàtà àwọn dún kókó ká náà kan náà ti kó yìí? Torí àwọn ọmọ yìí tún lọ skul àti skul náà tún ti pàdé àgbákò. Ẹ̀yin ìjọba ẹ̀dẹ̀ ń wò. Ẹ wòye days tó ti lò ń bẹ̀ yẹn. Àwọn ọmọ kéékèèké wọ́n á nà wọ́n ní everyday àfi tí ilé ò bá mọ́. Ẹ wo máàkì lẹ́yìn wọn àwọn ọmọ kéékèèké tó pé mi experience àwọn nǹkan báyẹn rí fún my láyé mi. Nigeria we are bleeding. Ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ náà la máa bẹ̀yìn ẹ gba àwọn pípọ̀ yìí kalẹ̀. Ẹni tó bá bà ló mọ̀ ẹni tó bá bà òun ló mọ̀. Àwọn ọmọ yẹn ò ti wo pé àwọn ò ní kúrò ní situation yẹn mọ́ láyé pé ibi táwọn end life àwọn sì lè lè bọ̀ ẹ mọ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀.
ẹjọ́ ara ni èmi bí mi ṣe ń rí wọn ní everyday àti reshare àti post àwọn kan tó lè fẹ́ fọ́ wọn náà lélẹ́yìí o ẹjọ́ all content creators àti wọ́n tó bá tiẹ̀ ní fóònù gbé kámẹ́rà kalẹ̀ set kámẹ́rà sọ̀rọ̀ post àwọn ọmọ yìí gbọ́dọ̀ jáde àgbọ́dọ̀ dédé gbàgbé wọn báyẹn o ẹni àná lára ń ta o ẹni tá a bá náà lára ń ta. So guys, please share the live, share the videos. ẹ má bínú TikTok tí mọ́ mi lára ni ara ń ta mí o bilahi lazim. ẹjọ́ ẹ share fídíò yìí kan àwọn governors minister àwọn èèyàn ńlá tó pé wọ́n tó wọ́n gbà jáde. Please ẹ ṣiṣẹ́ lórí ẹ̀ fast. Thank you. Gbogbo ẹ̀yin alábàdàn ogun ajínigbé yìí ó ti tó gẹ́ ẹ jẹ́ ká parapọ̀ ká dìde àti ìjọba àpapọ̀ Nàìjíríà àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀pàlùjẹ́ ní gbogbo wọn òjèlú ní gbogbo wọn àìníbìkítà àìnífẹ̀ẹ́ ará ìlú wọ́n fi ẹ̀mí àwọn ará ìlú wọ́n fi ṣe ètò ìdìbò tí gbogbo wa bá wá sọ pé àti kí n lọ bí iṣẹ́ ẹ jẹ́ ká fi ṣírò ara wa tó bá jẹ́ pé ìyàwó ẹ àbí ọkọ ẹ àbí ọmọ ẹ ló wà ní àhámọ́ àwọn ajínigbé ṣo máa ti lọ bí iṣẹ́ ṣó máa sọ pé ó fẹ́ lọ bí iṣẹ́ ṣé ẹ máa jáde ńlé àwọn ìwà ìbìkítà tó wà lára gbogbo wa tọmọdé àtàgbà òun ló pàlù wa jẹ́lẹ̀ tó dé yìí torí pé ìwà ìmọ̀tara ẹnìkan ogun ló ba ìlú yìí jẹ́ kọ̀kọ̀ mi ọjọ́ kan ó máa kàn ẹ́ o ọ̀nà àtìgbà láti má jẹ́ kókó ẹ̀ ní pé ká dìde torí náà gbogbo wọn lò lọ́wọ́ ń bẹ gbogbo wọn lò lọ́wọ́ ń bẹ ní Nàìjíríà ṣe bàjẹ́ gbogbo wọn lò lọ́wọ́ ń bẹ. Please, from here we march to the gate and we will address the people at the gate and I'm very sure some persons are also there that will join us. Kí ni orúkọ ẹ̀? Sọ sókè. Kí ni orí sọ sí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà? Kí ni ẹ fẹ́ kí ìjọba ṣe fún ẹ̀yin ewé fẹ́ wà ní ilé-ìwé? Kí ni ẹ fẹ́ kí ìjọba ṣe fún? It is long due, to be honest. Lóòótọ́, immediately tí kíní ìṣẹ̀lẹ̀ láti ń pariwo pé ó yẹ kí àwọn teachers kan bọ́ síta kan protest. Well, it's not too late and thank God pé àwọn náà wọ́n ti decide láti do the needful. Because the truth of the matter is, Sherry, tí gbogbo wa bá ní ká máa dákẹ́ gbogbo ẹ̀ máa lọ bẹ́ẹ̀. Ibi tí ìlú yẹn tí gbogbo wa máa bára wa, à ní like ẹ̀. Already ibi tá bára wa náà à like ẹ̀. But the truth of the matter is, solution ṣì lè wà lọ́wọ́ tá a wà yìí. Because tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ táwọn èèyàn bá ti pariwo sọ́tún, tán pariwo sí òsì, after 1 day, 2 day, àwọn èèyàn á dákẹ́. But as far as we know now, this thing ó ti kọjá 2 weeks. Everybody dẹ̀ ṣì ń sọ̀rọ̀ nípa ẹ̀. So àwọn government gan mọ̀ pé èèyàn mú ní kékeré. Àdúpẹ́ lọ́wọ́ Governor Ṣèyí Mákindé torí gbogbo alárí online pé wọ́n ti lọ síbẹ̀, wọ́n ti lọ visit family àwọn teachers yẹn àtàwọn students tí wọ́n kó lọ tí àwọn bandits kó lọ ní Ògbómọ̀ṣọ́. Gbogbo yín náà dẹ̀ lẹ fojú yín rí nígbà tí wọ́n débẹ̀ pé ọkọ principal yẹn ó bọ́ síta. Máa yẹn sọ̀rọ̀ ó bú sẹ́kún. Àánú abiyamọ tún ṣèyàn because ẹlẹ́ran ara ni gbogbo wa. Máa yẹn sọ títí ó ní pé ìyàwó òun náà ń lò láti máa ṣe fídíò láti sọ̀rọ̀ síta. Àdúpẹ́ tí wọ́n máa yẹn ṣì wà láyé and that is why tó jẹ́ pé à ń bẹ àwọn government wa whatever they can do within their capacity tán fi lè bá wa gba àwọn people jáde kán jọ nítorí Ọlọ́run kan ṣe because tẹ bá wo fídíò kan tí wọ́n ṣe last tí wọ́n ti show àwọn teachers méjèèjì principal àti the other woman yẹn èyí tó gbé ọmọ dání yẹn woman tó gbé ọmọ dání yẹn ẹ rí pé ara ẹ̀ ò fi bẹ́ẹ̀ yá mọ́ ó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀gán tà sí kò bára wọn jọ kò bára wọn lọ bẹ́ẹ̀ ló ń gbọ̀n ẹ rí pé àìsàn ó ti ń setting sí ní ara that is why tó jẹ́ pé gbogbo wa fi ń pray pé láìpẹ́ láì jìnnà Ọlọ́run á jẹ́ kárí gbogbo wọn ní ayọ̀ àtàlàáfíà Ọlọ́run ló mọ state tí gbogbo àwọn ọmọ kéékèèké yẹn tí wọ́n wà ń sìn and a wá rí pé federal government àwọn náà wọ́n yan àwọn aṣojú wọn pé kí wọ́n lọ sí Ògbómọ̀ṣọ́ because a rí gbogbo pictures yẹn tí wọ́n gbé síta tí wọ́n sọ wípé Gbajabiamila àwọn ni wọ́n lead team yẹn tí wọ́n lọ síbẹ̀ it is well kò sí problem aṣáàdúpẹ́ tẹ̀tí rán àwọn èèyàn lọ síbẹ̀ a dẹ̀ gbọ́ pé àti federal àti state ó dàbí pé wọ́n ti ń gbé àwọn ìgbésẹ̀ kan tí ó lágbára lérí ọ̀rọ̀ yìí nǹkan tá a fẹ́ náà nìyẹn kò sẹ́ni tó ní kẹ́ ẹ bọ́ síta kẹ́ máa wá sọ fún wa pé báyìí lè ṣe ń ṣe ṣùgbọ́n that reassurance pé look àdákẹ́ o à ń ṣe nǹkan lé lórí ìyẹn gangan
ni gbogbo àwọn ọmọ Nàìjíríà fẹ́ gbọ́ because tí gbogbo kíní yìí bá ń ṣẹlẹ̀ tí everybody kàn dákẹ́ tí ọ̀rọ̀ politics tó ń lọ bẹ́ẹ̀ àwọn tó ń jà wípé wọ́n cheat àwọn ní the primaries tí àwọn tó lọ sójúde ọba táwọn yẹn náà lọ ń jó tí wọ́n ń ṣe at least ní ojúde ọba tí wọ́n náà lọ yẹn which a lot of people are condemning pé kò yẹ kán ṣe ní ọdún yìí well the truth of the matter is even tẹ́ bá tiẹ̀ fẹ́ ṣe ẹjọ́ ṣé wọ́n yan anybody pé kán tiẹ̀ dákẹ́ for few minutes or few seconds kí wọ́n fi sọ̀rọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ because ṣe rí nǹkan tí ó ṣẹlẹ̀ yìí ilẹ̀ Yorùbá ló ti ṣẹlẹ̀ and mo sure wípé nínú àwọn tó ń lọ sójúde ọba tó bá jẹ́ pé àwọn ọmọ wọn wà nínú wọn wọn ò ní rójú ráyè wégele débi tí wọn ò gbé fìlà láti lọ sí ibẹ̀ tí ẹ bá wá lọ síbẹ̀ nìyẹn ó yẹ kẹ́ tí ẹ lè acknowledge pé wípé o irú nǹkan báyìí ó ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá because Ògbómọ̀ṣọ́ is ilẹ̀ Yorùbá Nàìjíríà náà dẹ̀ ni ó dẹ̀ ń ṣẹlẹ̀ náà káàkiri ó tiẹ̀ yẹ kán lè yan aṣojú kan pé kó dìde kó sọ̀rọ̀ nípa ẹni ọjọ́ yẹn so that a fi mọ̀ pé ẹ̀yin náà ẹ feel pain yẹn níyẹn o to me ó kù díẹ̀ káàtó and that's the honest truth even though a lot of people are saying ojúde ọba àtọdún yìí kí wọn bá kúkú ti cancel ẹ pẹ̀lú gbogbo situation tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nítorí wípé inú àwọn èèyàn ò dùn everybody ló ń fi ẹ̀dùn ọkàn wọn ẹ rí àwọn kọ̀ọ̀kan náà nínú àwọn tí wọ́n prominent àmọ́ wọ́n ti jáde wọ́n ti sọ̀rọ̀ even though gbogbo wọn kọ́ ló sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bọ́ síta tẹ́ ẹ sọ̀rọ̀ Ọlọ́run ní jẹ́ kí nǹkan burúkú kó ya ilé yín ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ ti sọ̀rọ̀ náà ẹ má dákẹ́ because bá ṣe wà yìí until those students and the teachers until they return tí wọn bá ti padà a lè dákẹ́ fully that's the honest truth but a máa wo bí everything ṣe ń develop a máa wo nǹkan tó tún fẹ́ ṣẹlẹ̀ but a pray pé èsì ayọ̀ náà ní ká gbọ́ lórí wọn nítorí wípé ó gba omi lójú èèyàn woman kan jáde sí ìta ìkan nínú àwọn grandma yẹn ó ní grandchildren òun 4 of them ló wà nínú àwọn ọmọ tí wọ́n kó yẹn ẹ̀yin náà lè imagine ní ìdílé kan kó díndín ọmọ 4 ńbẹ̀ ẹ̀rí pé ó ní agbára díẹ̀ kì í ṣe ẹyọkan kì í ṣe méjì kì í ṣe mẹ́ta 4 ó lágbára Ọlọ́run ọba á bá wa pẹ̀tù sí wọn nínú wọ́n á release gbogbo àwọn ọmọ ìláyọ̀ àtàlàáfíà nítorí pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àwọn míì báyìí wọ́n á wá ọrùn lójú wọn nílé sùn irú man tí wọ́n gbé ìyàwó ẹ̀ lọ yẹn ẹ̀lẹ́mọ̀ imagine state tó máa wà odindi ọkùnrin ó bọ́ síta lórí ayélujára ó bú sí ẹkún ó sad ó gbomi lójú àwọn ọ̀pọ̀ èèyàn ṣùgbọ́n ṣá Ọlọ́run á bá wa intervene gbogbo kinní yìí a lè wá sí ìdúró àwọn kan sọ wípé nítorí wípé wọ́n ń ṣe political kinní anything tí ì bá jẹ́ kọ́lọ́run bá wa dáwọ́ ìdúró ni that is just what we are praying for so gbogbo ẹ̀yin teachers náà tẹ̀lé ti gbéra tẹ̀ ti dìde ìyẹn ní Ògbómọ̀ṣọ́ náà ti fẹ́ ṣe ní Ọ̀làǹsìn mi ò mọ̀ bóyá other states are going to join but if it is possible just to show solidarity àwọn other states náà wọ́n lè join mo mọ̀ pé àwọn private wọ́n lè máa wò pé kò sí èyí tó kàn wọ́n bẹ̀ but the truth of the matter is wọ́n ní ọ̀run yabọ̀ kò ń ṣe ọ̀rọ̀ èèyàn kan o nǹkan tó délẹ̀ kì í ṣe pé public school ní kíní kankan because ibi tó ń bá ọ̀rọ̀ public school gan lọ wọn ò fẹ́ kí anybody àtọmọ mẹ̀kúnnù àtẹtí òṣọmọ mẹ̀kúnnù wọn ò fẹ́ kán rí school ọmọ ni because the truth of the matter is how many people ní Nàìjíríà yẹn ló lè afford private schools tó jẹ́ wípé ń sìn public schools náà wà ń lọ káàkiri tán lọ ń kó àwọn ọmọ ń bẹ̀ ẹ̀rí kó lágbára díẹ̀ so I think it is the best thing decision tí àwọn teachers yẹn tí wọ́n make láti sọ pé wọ́n máa protest lọ́la yẹn and I believe it's a peaceful one lákàntì ẹ̀ tí stand in solidarity pẹ̀lú àwọn tí wọ́n gbé ni it's a very very good one gbogbo wa náà la dé appreciate yín ẹ̀jọ̀ nítorí Ọlọ́run kẹ́ẹ̀dẹ̀ máa pray wípé kí àwọn people yìí kàn jáde láyọ̀ àtàlàáfíà ìwọ̀nba ẹ̀yin tẹ́ ẹ bá lè darapọ̀ mọ́ wọn kẹ́ ẹ bá wọn ṣe ẹ jẹ́ kí gbogbo wa kájọ ṣe àwátàwà online náà tá à ń sọ̀rọ̀ is because we are feeling the pain somehow because tá a bá ní lóòótọ́ kò ń ṣe inú ẹbí wa ló ti ṣẹlẹ̀ kò ń ṣọmọ wa ló ṣẹlẹ̀ sí èèyàn ẹlẹ́ran ara làwọn náà nítorí àkàn lè dákẹ́ adẹ̀tún ṣì ń plead federal government ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ do the needful if possible tó bá jẹ́ pé ọ̀rọ̀ àwọn election yìí tẹ̀ ń ṣe lọ́wọ́ yìí ó intervene with a lot of things tó yẹ kẹ́ ẹ ṣe ẹgbẹ́ tí sẹ́gbẹ́ kan for now kò ní sá lọ akókó ṣì wà ń bẹ̀ ẹ dẹ̀ sì lè ṣe nígbà míì ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa really look into this situation kí gbogbo nǹkan tó ń da ẹ̀hún ìlú láàmú yìí kó lè stop kí àwọn èèyàn kan lè ní ìsinmi padà wọ́n kàn ń gbéyàn right left and center ẹ jọ̀ọ́ ẹ bá wa intervene à ń bẹ̀ yín ni anyways ẹ jẹ́ kí n máa lọ èmi ni tiyín ní tòótọ́ o Yetunde Green kẹ́ni lovely day bye for now. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ o ẹ jọ̀ọ́ lórí àwọn ọmọ tí wọ́n jí gbé ní Ọ̀yọ́ state náà ni àlejẹ́ndì láàárọ̀ yìí mo gbọ́ pé wọ́n ní National Union of Teachers wọ́n ní pé kí gbogbo school tó jẹ́ public school ní Ọ̀yọ́ state gbogbo wọn kan shut down gbogbo wọn náà until tí àwọn ọmọ yẹn bá dé pé for now kí wọ́n fi lè fi hàn pé àwọn ọmọ yẹn wà lọ́kàn wọn ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ wá ṣé ti public school nìkan lọ̀rọ̀ yìí kàn ní tó fi jẹ́ public school nìkan mo sọ ní àná nú fídíò mi ó ní ikú tó pa ojúgbà ẹni òwe ńlá ló pa fún ni ṣáà orílẹ̀-èdè tá a wà yìí èrò kò kàn mí ó ti common fún wa jù especially ní Nàìjíríà wa yìí kò kàn mí wọ́n dẹ̀ ní nǹkan tí ò kàn ẹ́ yẹn ó lè kẹni tó máa kàn ẹ́ ní ọ̀la
ìgbà tó ní kí public school gbogbo àwọn ọmọ public school báyìí gbogbo báyìí kan shut down public school báyìí kí ni ó ń ṣẹlẹ̀ tí ò fi kan private school ṣé àwọn ọmọ kan ló ń lọ private school ewúrẹ́ àti ajá ló ń lọ private school àbí kí ló ṣẹlẹ̀ tí ò fi kan private school ibù gan bó ṣe gbogbo nàìjíríà rẹ kó ti ṣẹlẹ̀ all over the country rẹ kó ti ṣẹlẹ̀ kí àwọn ìjọba yìí tẹ̀lé mọ̀ pé tí wọ́n ń ṣe ó ń dùn wá kì í ṣe kí nǹkan ṣẹlẹ̀ lábala kan àwọn àtọ́kọ́ bó ṣe ṣẹlẹ̀ lábala kan ẹ kó máa fẹ́ tàbala tó kù wọn kì í ṣe báyìí ní other country tó kù ní other country kò fún wọn kì í ṣe báyìí bẹ́ẹ̀ tí kankan bá ṣẹlẹ̀ ó máa affect all nation ní ẹ jẹ́ kí akọ́mọ mọ̀ pé tí wọ́n ṣe wọ́n ti kó ọmọ lọ láti jọ́ yìí àwọn ọmọ yẹn ọmọ kékèké ọmọ ọdún méjì ọmọ ọdún kan mo tún ẹ̀ ti rí nǹkan títí ìṣàgbépọ̀ sẹ́yìn báyìí kí ni àwọn ọmọ yẹn ṣe ìmọ̀ tó wà nùgbó láti jọ́ yìí táwọn ìjọba ọ̀dẹ̀ dìde wọn ṣe anything ṣé public school nìkan ni kó affect ni ẹ jẹ́ kó affect everybody both public and private school ní nàìjíríà yìí even gan everybody ni kó affect kó mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀ǹtì tó bá kó ọmọ yẹn wá ọ̀ǹtì tí wọ́n bá kó ọmọ yẹn wá a ní minister for communication wọ́n send video àwọn ọmọ nínú igbó wọ́n send it through WhatsApp wọ́n send it through Telegram wọ́n send it through TikTok wọ́n post kàwọn terrorists wọ́n post adẹ̀ ní minister of communication what are you doing there kí ni iṣẹ́ ẹ níbẹ̀ lórí gbogbo ológun tá a ní gbogbo oríṣiríṣi anítorí afẹ́fẹ́ anítojú òfurufú anítinú omi kí ló ń ṣẹlẹ̀ ṣé fi gọ́ọ̀dì gbogbo yín jẹ́ ni wọ́n dẹ̀ kó ọmọ lọ ní àtijọ́ yìí wọ́n kó ọmọ látijọ́ yìí wọ́n bá wọn negotiate wọ́n ṣe àwọn sọ pé kí public school gbogbo ọmọ public school nìkan kí wọ́n dúró ọ̀ǹtì tí wọ́n bá rí ọmọ ṣé public school nìkan ló kàn ṣé kò kàn private ṣé wọ́n lè wọ private lọ́la kí wọ́n á kó ọmọ níbẹ̀ ni ṣé wọ́n lè wọ private lọ́la kí wọ́n á kó ọmọ níbẹ̀ ni everybody ló kàn àti public àti private everybody ló kàn kì í ṣe kó sọ pé kí public school nìkan kó dúró ẹ wo ọ̀rọ̀ yìí ti kọjá public school nìkan all students ló máa affect torí ikú tó ń pa ojúgbà ẹni òwe ńlá ló ń pa fún ni ẹni wọ́n lè fẹ́ ba ìjọba máa ń jẹ́ ní Ọ̀yọ́ state Ọlọ́run dẹ̀ ní jẹ́ kẹ́ ẹ bàjẹ́ engineer Ṣèyí Mákindé this man is really trying one of the best governor ní south west ni is really trying irú country wo rẹ̀ Ọlọ́run máa ṣàánú wa kẹ́ wọn kí public school nìkan Ọ̀yọ́ state nìkan NUT Ọ̀yọ́ state ọ̀nà pé kí public school nìkan kókó shut down kí ló mú private school nìkan kí ló mú private school tí wọ́n lè join wọn everybody ni kó join wọn àti pé wà ní Ọ̀yọ́ state òsínlọ gbogbo school tó wà Nàìjíríà ni kó join wọn wọ́n lè mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ yìí ó dùn everybody wọ́n wọnú school company wọ́n lọ kó student wọ́n kó wọn ibo làbò yẹn wà ibo ni security wà lórílẹ̀‐èdè yìí ibo ló wà. Must not be the best center of banditry. Ọ̀yọ́ state center state must not be the best center of banditry and kidnapping. And that is why we are sending this message very strong. I do not expect anybody to go anywhere. In a serious country, serious citizens don't go anywhere. What is that? But because we are so used to stop, we are able to choose life. In serious places, ọba kìíní èèyàn kan ní àwọn ìlú ṣé kí táwọn aráàlú ti di ọpọlọ èèyàn kan lásán nobody will go anywhere. But we are now so used to uselessness. We are so used to suffering. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni èmi tì í tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.